ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó nílùú ìbàdàn ó mọ̀ ti gbé ìdájọ́ kalẹ̀ lórí ìyànsípò ọba Ghandi Afọlábí Láòyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ èyí tó wáyé lọ́dún 2023 tí ọmọọba míì nílùú Ògbómọ̀ṣọ́ tó fi pe ilé-ẹjọ́ wípé kán bá wọ́gilé tó fi pe ẹjọ́ wípé ìyànsípò ọba Ghandi Afọlábí Láòyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kò bófin mu kò bá ìlànà jíjẹ oyè ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ mu. tẹ́ bá gbàgbé tẹ́ bá rántí tilé-ẹjọ́ gíga tó jókòó nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà tó fi wọ́gilé ìyànsípò ọba Ghandi Afọlábí Láòyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kó tó wáá di pé ilé-ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pe ẹjọ́ kòtẹ́milọ́rùn láti tako ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga tó dá nígbà náà. ṣùgbọ́n ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó nílùú Ìbàdàn wọ́n ti gbé ìdájọ́ wọn kalẹ̀ lórí ẹjọ́ yẹn lónìí ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2025 kí wàá ní ẹjọ́ tí wọ́n dá, kí ni wọ́n wí, kí ni wọ́n sọ. ṣé wọ́n ní kí ọba Ghandi Afọlábí Láòyè kí ó kù lórí àpèrè ni kó gbádélẹ̀ kó kù ní orí ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ni gẹ́gẹ́ bí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àbí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ wípé kọ́ba Ṣọ̀ún ọba Ghandi Afọlábí Láòyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. kí ni ilé-ẹjọ́ wí, kí ni ilé-ẹjọ́ sọ, á mú wá fún yín tí ẹ sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àtúpalẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ lórí rẹ̀. ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún káwọ́ ká gbọ́n tí wọ́n ní fún wa tá a bá wá padà dé ká wá fẹ́ lójú ká wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe lọ àti bó ṣe ṣẹlẹ̀ gan-an. gbogbo ẹni tó ń rè mọ́ka ìrọ̀rùn àti umra. oníkẹ̀kẹ́ ajá umra service ni wọ́n ń bá lọ. tọ́rọ̀ bá dọ̀rọ̀ iṣẹ́ hajj iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services làwọn èèyàn ń bá lọ. bíbánisètò iṣẹ́ hajj àti umra lọ́nà ìrọ̀rùn ni wọ́n fi tayọ. ilégbèé tó fini lọ́kàn balẹ̀ tó súnmọ́ ara ni wọ́n pèsè fáwọn èrò wọn tó ń bá wọn rìnrìn àjò. àmójútó àwọn èrò wọn tó péye ní Medina àti Mecca. lánisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ lójoojúmọ́ lórí bá a ṣe ń ṣiṣẹ́ àṣepé hajj àti umra. àǹfààní sísan owó lọ́nà ìrọ̀rùn wà lọ́dọ̀ wọn pẹ̀lú ẹ̀rí àti fọkànbalẹ̀ fowó tẹ́ ẹ bá san fún gbogbo àwọn èrò tó ń bá iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umra ni wọ́n ń kan sára. ẹ̀yin náà ẹ bá wọn rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umra tọdún yìí. ẹ kàn sí iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services lónìí. wọ́n wà ní nọ́mbà 11 àgàlà ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun. wọ́n tún wà ní Searchlamp Islamic Academy ìyànà ẹ̀gbá nílùú ìkirè. wà ní nọ́mbà 5 Celeste Lopin Ògìjó Ògùn State. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o 08037257598 tàbí 08081766081. ẹ bá wa rìnrìn àjò kájọ ṣàṣepé iṣẹ́ hajj. ẹ káàbọ̀ padà a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́pin wa. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. àwa àti yín àní ṣàṣe dànù àní ṣàṣe rí àní ṣàṣe jẹ́ ọwọ́ wa báyẹn láfi gbàre ayé wa láṣẹ Èdùmàrè. gẹ́gẹ́ bí a ṣe wá pàjùbà rẹ̀ fún yín níbẹ̀rẹ̀ ètò ẹ má gbàgbé láti bá ní láìkì prógrámù yìí, ẹ bá ní láìkì fídíò yìí, ẹ bá ní tẹ subscribe kẹ́ ẹ sì tan notification bell kẹ́ ẹ sì bá ní share rẹ̀, ẹ bá ní pín sórí àwọn social media platform míì tí ẹ bá ń lò. ìròyìn ó gbé ìròyìn kọ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wáyé lónìí ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2025 tá a wà yìí lórí ẹjọ́ tí ọmọọba Abdulkabir tí ó pè láti tako ìyànsípò ọba Ghandi Afọlábí Láòyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ lọ́dún 2023. kí ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ,
kí ni ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀. Ìròyìn kọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ, ẹ jẹ́ ká mú wá fún yín torí pé mo máa ń sọ wípé ntí ìròyìn bá ti kọ, ntí ìròyìn bá ti gbé, ó ti kúrò láì gbọ́, ó ti kúrò láì wí, ó ti kúrò láì sọ. Ìdí rèé tí a fi mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ, bí ìròyìn ṣe gbé, torí ẹ mọ̀ wípé ntọ́ bá lẹ́sẹ̀ ńlẹ̀, ntọ́ bá lẹ́rìí tá a lè fi gbé nídìí tó fìdí múlẹ̀, òun náà la máa mú wá fún yín lórí ìkànnì wa. A kì í mọ̀mù lómù, a kì í fi dúdú pe funfun, a kì í sì folòlò fọhùn. Bọ́rọ̀ bá ṣe rí gan-an la ṣe máa ń sọ. Ẹ jẹ́ kí n mú wá fún yín kí ó lè jọ yé wa dáadáa. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ, bí ìròyìn ṣe gbé, ìròyìn ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Ìbàdàn ti fòǹtẹ̀lù Ọba Ghandi Afọlábí Láòyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni mẹ́ta tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Ìbàdàn gbé kalẹ̀ ní wọ́n gbé kalẹ̀ ni wọ́n yí ìdájọ́ ilé-ẹjọ́ gíga dànù, èyí tó fagilé Ọba Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, ọmọọba Muhammadu Kabir Ọláoyè tó náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọọba nílùú Ògbómọ̀ṣọ́ ló gbé Ọba Ghandi lọ sí ilé-ẹjọ́ tí ó sì sọ fún ilé-ẹjọ́ wípé kò kójú òṣùwọ̀n láti jẹ oyè Ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ nígbà náà. Bákan náà tó ní ilé-ẹjọ́ wọ́gi lé ẹ̀sùn míì tí ọmọọba Kabir sọ fún ilé-ẹjọ́ wípé ojú orí bàbá Ọba Ghandi kò sí ní àbàtà níbi tí wọ́n máa ń sin àwọn Ṣọ̀ún tó bá wàjà sí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fòǹtẹ̀lù ìgbésẹ̀ àwọn afọbajẹ tó yan Ọba Ghandi sórí oyè Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn tó kéde ìdájọ́ rẹ̀, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún sọ pé kí olùpẹ̀jọ́ san fáìnì, ìyẹn owó ìtanràn tí í ṣe ẹgbẹ̀rún náírà 500,000 naira. Ìdájọ́ yìí 500,000 naira. Ìdájọ́ yìí ti fagilé ìdájọ́ ilé-ẹjọ́ ìyẹn ilé-ẹjọ́ gíga tìlú Ògbómọ̀ṣọ́ tí adájọ́ K.A. Adédòkun tó fi wọ́gilé ìyànsípò Ọba Ghandi Afọlábí Láòyè lọ́jọ́ 25 oṣù kẹwàá ọdún 2023. Nínú ìdájọ́ ọ̀hún ni adájọ́ Adédòkun ti dájọ́ wípé ìyànsípò Ọba Ghandi ó tako òfin jíjẹ ọba fún apèrè Ṣọ̀ún tọdún 1958. Gẹ́gẹ́ bí ohun tí ìròyìn kọ, tí ìròyìn gbé, òun náà ni àtìmúwá fún yín, tẹ́yìn náà ti gbọ́, tẹ́yìn náà ti rí yẹn. Léyìí tó ń túmọ̀ sí pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ tí òfin fọwọ́ sí, tí òfin mọ̀, òun ni Ọba Ghandi Afọlábí Láòyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Bóyá ọmọọba Muhammadu Kabir Ọláoyè bóyá yóò wá pe ẹjọ́, yóò gbé ẹjọ́ yẹn lọ sí ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀ Nàìjíríà, ìyẹn Supreme Court, àlétí ìsọ o. Bóyá yóò dẹ́kun láti máa tẹ̀síwájú lórí ẹjọ́ yẹn ni o, àlétí ìsọ. Ṣùgbọ́n ti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó sílùú Ìbàdàn, ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ òun náà la mú wá fún yín, tẹ́yìn náà ti gbọ́, tẹ́yìn náà ti rí yẹn. Kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún ọmọọba Muhammadu Kabir Ọláoyè tó pe ẹjọ́? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Bákan náà lórí owó fáìnì, ìyẹn owó ìtanràn tí ilé-ẹjọ́ ní kí ọmọọba Kabir Muhammadu Ọláoyè
kó san ìyẹn 500,000 naira tí wọ́n ní kó san. Kí ni ìwòye tiyín, kí lè ro tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ẹ sì má gbàgbé láti subscribe kí ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kí ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mọ tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, a dúpẹ́, àmọrírì yín.